àsìkò tó yẹ ká sòdodo ọ̀rọ̀ síra wa létí. Gbogbo ọmọ Yorùbá iná ti jó dórí kókó. Èdè àìyedè tún ti bẹ̀rẹ̀ láàrin àwa ọmọ Yorùbá. Níbo là ń lọ gbogbo ọmọdù tó dá ìwà. Ó yẹ ká béèrè lọ́wọ́ rárá. Ojo Awogbemi Máyégún Akéwì Oòduà mo dé o. Ó káàbọ̀. Ó pẹ́ tó ti yé mi. Èdè àìyedè yìí ò ṣẹ̀ṣẹ̀ mọ́ bẹ̀rẹ̀. Ó pẹ́ tó ti ń wáyé. Láyé Awólọ́wọ̀, láyé Akíntọ́lá, láyé Ọ̀nìrìṣà, ọba Síjú Adé, Olúbùṣì ẹ̀rí ogun ẹ̀bìtì kímọ́pìrì. Láyé ọba Aláàfin Ọ̀yọ́, ọba Adéyẹmí, ọmọ kútíkù ọ̀gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ọ̀gbọ́dọ̀ ṣe. Èdè àìyedè yìí ṣáá ni kò kúrò ńlẹ̀. Ẹ sọ̀rọ̀ lé bẹ́ẹ̀. Ṣáájú kí tiwọn náà ó tó wáyé, èdè àìyedè yìí ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ní gbogbo àsìkò Ọ̀yọ́ ọjọ́ òun lọmọ aládé ti gbógun síra wọn. Tọ́ba Úlẹ̀ òun Àfọ̀njá fi jàjàjà tí Ìlọrin Àfọ̀njá fi bọ́ lọ́wọ́ ọmọ onílé tó padà sọ́wọ́ àjòjì. Ọmọ ṣe o. Wọ́n fẹ́ lọ jìnnà nínú ìtàn tí ò rújú rárá nítorí ọ̀gọ́ngàn ọ̀nà lálákè sọ. Èdè àìyedè tó wáyé láàrin Àfọ̀njá àtọba Úlẹ̀ Aláàfin Ọ̀yọ́ níjọ́sí lọ́wọ́lọ́wọ́ ó ní ohun tó dá kalẹ̀ tí ń fa wàhálà. Ẹ tán lálẹ́. Ọ̀tẹ̀ àárín àwọn ọmọ Yorùbá ó ti wá dégbìnrin ọ̀tẹ̀ tó ṣe pé bá a ti pàkan lọ̀kàn rúwé. Ayétúndayé ọba Ògúnwùsì nífẹ̀ẹ́ Ọọ̀ni. Àwọn ọmọ Yorùbá a tún gbógun síra wa. Aláàfin tuntun àti Ọ̀nìrìṣà ọjà, àwọn dìdìrín òpònú kan ló tún fẹ́ bá wọn dájà álẹ̀. A tó bẹ̀rẹ̀ rẹ ni. Ojo Awogbemi Máyégún Akéwì Oòduà yẹ́sì o. Ara èdè àìyedè tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní tẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n ti fọ̀tẹ̀ pínra wọn sí méjì nínú ẹgbẹ́. Ṣó yẹ kó rí báwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re? Ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ fún wa lésì ká mọ̀. Dá lóhùn o. Bàbá wa Pa Rúbẹ̀n Fásọ̀rántì, àwọn kan ń bẹ ní àti ẹ̀ tí wọ́n láwọn làwọn jójúlówó ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Ẹ sọ̀rọ̀ lé bẹ́ẹ̀. Bàbá wa Ayọ̀ Adébánjọ ọ láwọn tiẹ̀ tí ń kó ká. Ọ̀ni. Onígbódágbó méjì wọ́n wá ń ṣorogún ara wọn. Ọmọ ṣe o. Wọ́n ń dárin èdè àìyedè kàkà tí kìnnìún wọn fi ṣakákò ẹkùn kálukú ọ̀ṣọ́dẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ yẹ kí erí bá. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní igun ti bàbá Adébánjọ wọ́n yan Délé Fárótìmí gẹ́gẹ́ bí akọ̀wé àtòfẹ́gbẹ́. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní igun ti Pa Fásọ̀rántì wọ́n láwọn ò lọ́wọ́ sí i. Àwí bá a lọ ẹtọ́. Ẹ jọ̀ọ́ níjọ́ wo láàsìmí ogun èdè àìyedè yìí ná? Ẹgbẹ́ Afẹ́nifẹ́re kí la fẹ́ rí gbà nínú ọ̀tẹ̀? Èsì. Ìgbà tẹ́gbẹ́ Afẹ́nifẹ́re ẹgbẹ́ tá a mọ̀ lẹ́gbẹ́ àwọn àgbààgbà Yorùbá tí wọ́n bá ń ṣọ̀tì ara wọn tí wọ́n dẹ́gbẹ́ sí méjì táàrin wọn ògún régé tí mọ̀ wọn ò jọ. Ó pè fàkíyèsí. Ta ló wá fẹ́ paná ogun ọ̀tẹ̀ tí ń jó lábẹ́ ilé àwa Yorùbá? Ta ni yọ paná ogun èdè àìyedè tó ti wà ńlẹ̀? Ewu ibẹ̀ ló kó ló ń kẹ́. Èdè àìyedè yìí ló tún ń jẹyọ láàrin àwọn ọba sọ́ba nílẹ̀ Yorùbá tó mú kọ́níkálukú mọ́ pìtàn dojú ojúlówó ìtàn Yorùbá rú. Ìyá ẹ̀tàn àgbélẹ̀rọ. Àrọ́bá tí ń pe Ilé Ifẹ̀ kì í ṣe orírun. Láì mọtí. Àwọn ọmọ Yorùbá ọmọ ẹkú òtù ẹ òjíire. Ọ̀tẹ̀ òun èdè àìyedè ló ń bẹ nídìí ọ̀rọ̀. Bàbá wa Olúwo ti wò ó kábíyèsí o. Ọba Abdulrasheed. Àsìkò yìí kọ́ ń lọ yẹ ká mọ̀ pàtàn tó tún lè médè àìyedè wá nílẹ̀ Yorùbá. Ó ti tó gẹ́ẹ́. Bí dàgbàsókè ó ṣe bá wa lágbègbè tiwa ni ẹja mọ́ polongo. Ó ṣe pàtàkì. Ọ̀yọ́ nílé, Ifẹ̀ kọ́, Ifẹ̀ lórírun, Ọ̀yọ́ kọ́, ẹ mọ́ fi dọ́tẹ̀ lẹ̀. Ẹ ṣe yìí ní lọ́kàn. Ó wá ṣe pàtàkì kí bàbá wa Ọ̀nìrìṣà Ọba Ògúnwùsì àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ tuntun Aláàfin Ọ̀wọ́ Adé kí wọ́n ṣera wọn lọ́kan ṣoṣo. Àjọṣepọ̀ ló ṣe kókó. Ó ṣe pàtàkì. Ẹ lọ́gbọ́n, ẹ lóye, ẹ tayọjú gbogbo ọba tí ń tanná wá náà ogun. Intellectual ni ọ̀rẹ́. Ẹ nímọ̀, ẹ kàwé, ìdàgbàsókè ilẹ̀ Yorùbá pátá ni ẹjọ́ ṣe pàtàkì nínú ọ̀rọ̀. Ìjẹ́jẹ́ priority. Ṣé bẹ́yìn àgbààgbà lẹ́ní? Àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́ o. Báàní. Ìgbà ọ̀rọ̀ wá yíjú torí àwọn ọmọ tuntun ò wọ́. Tọ́wọ́ di pé orí àwọn àgbààgbà ní í wọ́. Wàhálà ti bẹ̀rẹ̀ rí ni. Ṣáwọn àgbààgbà ọ̀hún ṣé wọ́n lè rójú àti tún orí ọmọ tuntun tó bá wọ́ ṣe? Níbo? Ẹ sinmi ọ̀tẹ̀ èdè àìyedè yìí kò lè ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ẹ tún lè ṣe àlejò ń bọ̀. Ẹ ṣe rè lébẹ̀. Ẹ̀yin bàbá wa nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ jọ̀ọ́ o. Ẹ kẹ́ ń jàre. Ẹ jáwọ́ lápọ̀n tí ọ̀yọ́ ẹ gbómi lákaná. Ẹ jẹ́ kájọ lè kó èdè àìyedè sí gbó. Ìjà àjùnú. Ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ni ẹjẹ́ ó ṣe kókó sí wa.
bàbá wa Adébánjọ Pàrúbẹ̀n Fáṣọ̀rántì ẹ torí ọ̀la àwa Yorùbá ká ti dà ìbínú ogun ọ̀tẹ̀ padà sínú àpọ̀. ìyẹn àbárí àìjàre. ẹ ti ẹ̀dùn ná ṣé ká wá pé èpè tí wọ́n lọ́ba ó lè gbé ìran Yorùbá ṣẹ́ níjọ́sí ló sì ń jàran Yorùbá lọ́wọ́lọ́wọ́. ọ̀fẹ́ jọra o. níjọ́sí lásìkò ọ̀yọ́ ọjọ́ òun tọ́ba ó lè bínú kọjú síwọ̀ oòrùn àgbáyé tó gbéran Yorùbá ṣépè. àbá nínú ìtàn. ìwọ̀ oòrùn àgbáyé tó kọjú sí ló ti mépè bọnu tó ní bíran Yorùbá bá rán mọ́ níṣẹ́ kó mọ̀ má bọ̀ tó ní lárí wálé. ó ní tó bá yẹ kí wọ́n fìmọ̀ ṣọ̀kan kéde wọn mọ́ takora wọn. èpè tó ṣẹ́ fún ìran Yorùbá ní bó ti kọjú sí gúúsù ìyẹn yàtọ̀. ẹni tó bá ń tan Yorùbá ni Yorùbá ọmọ gbàgbọ́ ń lè pè tó ṣẹ́ ní gúúsù tó kọjú sí. pé bí Yorùbá bá rẹ́ni tí ń ṣòdodo tó bá fẹ́ kú nítorí tiwọn kò ní jẹ́ nǹkan kan lójú wọn. àwọn èpè wọ̀nyí ṣó ń ṣe àbí ọ̀ṣẹ́ kí kálukú ọmọ mú tiẹ̀ nínú ọ̀rọ̀. ó ṣe. ara èpè tó tún ṣẹ́ ni pé bí Yorùbá bá roko kó gbàgbé àdá sílé. ó ní bíran Yorùbá bá fojú kan àlejò aṣọ onílé ni kí wọ́n fi tọrẹ. ó ní bíran Yorùbá bá bára wọn ṣọ̀rẹ́ kò ní dẹnu tó bá ti kù dẹ̀dẹ̀ kí mò ń ṣọ̀kan yóò mọ yọrí sí wàhálà. ara èpè rẹ ní. Ojo Awogbemi Máyégún Akéwì Oòduà mú lọ náà o. ọkọ̀ tíráì. mo sì tún padà bọ̀ tó bá tún yá. kí n tó dé kẹ́yìn àgbààgbà Yorùbá ó ti wá nǹkan ṣe. ìjàre. èmi ọ̀tọ̀ ń pè yín rán níṣẹ́ ìṣọ̀kan àti tẹ̀síwájú ilẹ̀ Yorùbá ńlọ́jẹ́ ń kọrin ewì sétí àgbà. nọ́mbà mi rèé 08039106465 ká tún gbọ́ra wa láyọ̀ ó dìgbà. ìbá subscribe sórí YouTube ríà Kábíyèsí TV kí n láìkì rẹ̀ kí n kọ́mẹ́ǹtì kí n tó bá a pín láwẹ́láwẹ́. á dáa kò á o ìṣeun ìyá jèrè.